ó mà tún ti ń rúgbó bọ̀ o. Portable àti Zlatan ti ń gbéná wojú ara wọn. Kànnàkànnà ti wá nọmọ ẹ̀gà báyìí. Ìjà ń bọ̀ ní ìjà ò tí ì dé. Saheed ìbílẹ̀ ọmọ onílẹ̀ tó ń talẹ̀ lájà ó ti lọ lẹ̀wé kóòtù mọ́lẹ̀ Lizzy Anjorin o. Wọ́n tún ní ọkọ Lizzy náà tún ti sọ nǹkan tó lágbára nípa Lizzy ìyàwó ẹ̀. Ẹ wò ó, ẹ mú kàlẹ̀ towó, ẹ mú kàlẹ̀ tọmọ, kẹ́ ẹ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ẹ̀yin tèmi, welcome to Tatafo Yoruba, where gist no dey hide. If e dey hot, we dey bring am ni. Today, na one hot matter we carry come again o. Oya, make you sit down jolly to enjoy am. Olorin kan tó gbajúmọ̀ dáadáa nínú àwọn ọ̀dọ́ tí wọ́n ń kọ orin tàkasúfèé lásìkò yìí ló fi orin bú Portable Habibu Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Sàásù. Ohun tó sì dájú gbangba ni wípé tí ó bá fi di òpin ọ̀sẹ̀ yìí gangan, Portable náà ó gbé àwo orin èébú tiẹ̀ náà jáde fún Ọmọnìyí Tèmídayọ̀ Ráfẹ́ẹ̀lì tí gbogbo àwọn olólùfẹ́ mọ̀ sí Zlatan ìbílẹ̀. Ọmọkùnrin olórin yìí ó mà ti kán róró nírù o. Ó ti fa wèrè lọ́yàn bó ṣe lọ kọ́kọ́ tọ́ Portable ọmọ Lálọ́mí Sàásù tí gbogbo èèyàn mọ̀ sí wèrè olórin nínú orin ẹ̀ kan tó gbé jáde láìpẹ́ yìí tó ti dárúkọ Portable. Ó ní Portable rí bí ọ̀bọ àti wípé owó ò fi tiẹ̀ rárá. Zlatan ìbílẹ̀ ó ní mo yàtọ̀ sí wọn sẹ́ẹ̀, mo ní kí wọ́n yé máa yájú, owó kò fi tí wọ́n sẹ́ẹ̀ bíi ti Sàásù sẹ̀. Lára orin tí ọmọkùnrin náà kọ tó fi ta sí Portable nìyí. Kì í ṣe pé ọmọkùnrin yìí ó kọrin yìí nìkan, ṣe é rí nínú fídíò orin yìí ńlẹ̀ nìkan ti wọ aṣọ tó sì dàbí ọ̀bọ tó dàbí ìnàkí téyùn sì ń lanu hàhàhà bí ẹni pé yóò gbé gbogbo àwọn èèyàn mì. Ṣé bẹ́yìn ò gbàgbé? Bẹ́ẹ̀ bá sì gbàgbé èmi ò ràn yín létí o. Ṣé ẹ rántí pé Portable ní máa ń pera ẹ̀ ní Bàbú I live in the zoo. Bó ṣe gbé orin náà jáde kàṣàgbọ́à làwọn tí ẹ ti ń pè wípé Zlatan ìwọ mà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ fìtínà pẹ̀lú Portable o. Tí Portable bá gbá ẹ mú lẹ́nìkan bá ní kíni gan, kíni Portable ó ṣe? Portable ò lè ṣe nǹkan kan jọ. Àmọ́ ṣùgbọ́n kò pẹ́ rárá sígbà náà tí orin náà bọ́ sórí afẹ́fẹ́ orí ayélujára ni Portable bá bẹ̀rẹ̀ sí gbá Zlatan mú ló bá ń kó o fún un ní back to back àfi kòbàkòbà ló ní kòbàkòbà. Ó ní màá bá Zlatan mú nǹkan lẹ̀. Portable ní bó tiẹ̀ jẹ́ wípé ọmọ ewúrẹ́ kan ó lówó ò fit mi mọ́ ṣùgbọ́n mo mọ bí wọ́n ṣe ń rówó, mo dẹ̀ lówó, olówó ni mí. Ṣebí nígbà tó lè kọrin tó hit mọ́ ló lọ ń taṣọ. Ó láwa ò jà mọ́ o ṣùgbọ́n tá a bá ní kíjọba mú ẹ kán là ẹ́ mọ́lẹ̀ ìwọ tó òrórin kan mọ́ ò lọ ń taṣọ. Ṣé ìwọ ló ń bọ́ mi ni? Ọ̀rẹ́ ń taṣọ ìwọ náà ń taṣọ. No, ó wrong now. Níbo lo ti lọ tí mi ò tí ì lọ? Mo ti lọ sí London, mo lọ sí Amẹ́ríkà, olówó ò fit mi, tówó bá tún máa fit mi ńkọ́. Mo lọ sí Canada, mo lọ Russia, mo ń lo Benz, wọ́n tún fún mi ní Benz, ó tún lówó ò fit mi. Àbí ṣé nítorí máa wú tó o lò tó jẹ́ kó owó báǹkù lò ṣe mẹgbẹ́ ẹ̀ mọ́? Tán bá tiẹ̀ ní ká má jà mọ́ ṣé bí kọ́mọ̀ọ́dì ẹni kó máa wá tọwọ́ bọ ni lójú ni. Zlatan mò ń wà ẹ̀dẹ̀ ni o. Ẹ gbọ́ ẹ̀yin fans mi, obìnrin wo ló ti fẹ́ tí mi ò tí ì fẹ́? Ilé wo ló ń gbé gan tèmi gangan tí mi ò tí ì gbé? Èyí làwọn ohun tí Portable tó ń sọ. Ẹ wo ẹnu onípọ̀hún báyìí là ti ń gbọ́ pọ̀hún, ẹnu ọlọ́fà là á sì ti ń gbọ́ pé mo ta. Ẹ gbọ́rọ̀ lẹ́nu Portable. Ẹ sì má gbàgbé láti drop opinion yín kẹ́ ẹ like kẹ́ share. Bó tiẹ̀ jẹ́ ọmọ ewúrẹ́ kan ó lọ kọrin ó ní mọ̀ nínú fit Zazu ògo fit mi. Ṣé wọ́n ló ń bá mi méèkì owó mi? Yóò ló ń bá mi dúró àwọn ìyàwó mi. Ó ní mọ̀ nínú fit mi. Bókè money no fit me, but as I be make money, you are a fool. A big fool. Yes, I'm a big man. A rich man, you are a big fool. Shebi na kabadi dey kabadi, you no fit sing again, you no fit sing it again. Òun ló ṣe lọ ń taṣọ, ó mọ taṣọ rẹ lọ. Wèrè aláṣọ làwa, àwa ń fowó raṣọ ni, àwa náà ń ṣe aṣọ. I'm a fashion designer, àwa ò taṣọ, àwa ń fowó ṣe aṣọ, à ń fúnyàn láṣọ ni, ènìyàn láṣọ ènìyàn. Bọ̀bọ̀ calm down. Ṣé o mọ̀ pé bó ṣe ń jọ́ sí nìyẹn tó lọ call olóyè búkú devil call. Ojú ti lọ kọrin pé mọ̀ nínú fit Zazu. Tábà ní kọ́ mú ẹ, àwọn òjà mọ́ bò, àmọ́ ní kíjọba mú ẹ. Wo àmọ́ ní kọ́ láì mọ́lẹ̀. Wá ṣé o rántí ẹ ọmọ yẹ tó parọ́ mọ́ tó náà ló pẹ́ nìkan, ẹnìkan ló pẹ́ nìkan. Ṣé ẹ rí o gbogbo ìpèjẹ iṣẹ́? Ó ti padà dájọ́ náà nìkan kọ́ ló pẹ́ nìkan. Àwọn fake friends ẹ̀yin lẹ́tì lọ bá wọn tó pa orí yín burú, olóyè bú ṣán gbogbo àwọn ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ kòrónì kan mọ́ lọ ń taṣọ ṣé mọ̀ nínú fit Zazu. Glory fit me, money fit me, ṣé na you dey help me make the money?
Did you feed me before? Have you ever feed me before? Have you ever placed money inside my house before? Aṣọ tó ń tà, ṣé mo ti wọṣọ ẹ̀rí? Ṣọ́fẹ̀ ni mo wọ̀. High fashion ó gbé wá, ó tẹ́wó mọ́. Ìyẹn Ramojago ọ̀rẹ́ yín high fashion. Never go. I don't go London. I don't go America. You say money no fit me, I go Canada. Money no fit me, I've been in Russia. Money no fit me, I dey use Benz. I buy Benz, they give me Benz. Then everybody they fake you. You use my Huawei. You am I your mate? Tabata ni pe ka wo mate ara wa. Shawa se ma jegbe. Normal in real lifestyle, I'm not your mate. In normal music style, in lifestyle music, I'm not your mate mo. Mo ba yin be mo ti ju yin lo. Normal in age. In pe ọjọ́ orí, I'm not your mate. Let's talk about this lifestyle. Real lifestyle, not fake o. So ye bu ni se o le gbe gesi ni. Tabata sọ pé kí ma ja mo so wa ni pe ko mo ti o to mi wa ma to ba mi lójú. Wá máa rẹ́ mi fín oní. ẹ wò ó ìmí tún ti ṣẹlẹ̀ lápá bí Lizzy Anjorin tún ti wọ gàù Saheed ìbílẹ̀ ó ti lọ lẹ̀wé kóòtù mọ́lé Lizzy Anjorin o àmà tí ń pọ̀rọ̀ yìí lówè bẹ́ẹ̀ ló ń láàárọ̀ nínú kò sì jọ pé ọmọkùnrin tó ń talẹ̀ Abdullahi Saheed Musadoluwa tó tún ní estate tí wọ́n ń pè ní Harmony Garden and Estate Limited ó fẹ́ bá ọmọbìnrin òǹṣèré Nollywood ilẹ̀ wa yìí Lizzy Anjorin kò bá mọ́rọ̀ náà ní kékeré rárá o. ní báyìí kò mà sí wípé Lizzy ò ríwèé kóòtù gbà o nítorí pé lọ́ọ̀yà ọmọkùnrin tó ń talẹ̀ yìí Saheed ìbílẹ̀ ló ti lọ lẹ ìwé kóòtù tí wọ́n rí gbà lórí ẹ̀sùn tí wọ́n fi kan Lizzy Anjorin mára alẹ́ ẹ̀ gbàgàdàgbàgàdà ṣe bẹ́yìn ò gbàgbé tẹ̀yìn bá sì ti gbàgbé èmi ò sáré rán yín létí o ọkùnrin tó ń talẹ̀ yìí Saheed ìbílẹ̀ ló gbalẹ̀ ẹjọ́ lọ tààràtààrà ní ọjọ́ 15 oṣù kejì ọdún 2025 tá a wà yìí níbẹ̀ ló sì ti ń pàrọwà fún ilé ẹjọ́ wípé kí wọ́n dákun o kí wọ́n dá Lizzy Anjorin lọ́wọ́ kọ́ bó ti ń bà òun lórúkọ jẹ́ tí ń dúnkokò mọ́ òun lórí ayélujára. Lára àṣẹ tí wọ́n wá rí gbà náà ni pé kí Lizzy dáwọ́ ìbanilórúkọ jẹ́ ìmáa búni àti máa dúnkokò mọ́ Saheed ìbílẹ̀ lórí ayélujára àmọ́ níṣe ló dàbí wípé ìwé kóòtù yìí kò túrun kankan lára Lizzy o torí pé kàkà kó sàn lára àyà àjẹ́ gbogbo ọmọ inú ẹ̀ ló fi ń bóbìnrin. ẹ wò ó ṣé kí n má tàn yín ọ̀rọ̀ burúkú àtàwọn ẹ̀sùn burúkú tó lè kó báyàn ni Lizzy fi ń kan ọmọkùnrin yìí lórí ayélujára. ẹ wò ìkan tún rèé nínú àwọn ẹ̀sùn burúkú tí Lizzy fi ń kan Saheed ìbílẹ̀. ọmọ gbà mi ò pààyàn bí ìbílẹ̀ ọkọ ni mo gbà ṣé o fẹ́ kí n máa sọ fáwọn èèyàn wípé Hush Puppy ló lọ́mọ ìbílẹ̀ ni ó mọ̀ pé gbogbo ìgbà tí Gistlover ń búlì Aláàfin pẹ̀lú Florida tó fi ń polówó ọjà fún ìbílẹ̀ ó mọ̀ pé ọmọ Hush Puppy ló wà lọ́wọ́ ìbílẹ̀ ni ṣé òun fọ́ ni ìbílẹ̀ olórí burúkú tí yẹ ń tewé ọmọ tó ń ta mẹ́nu mọ́ ìbílẹ̀ ni ò ní sinmi látijọ́ tó ti pa gbogbo èèyàn ó pa títí ó pa fọ́jú ìbílẹ̀ ni ò ní sinmi kì í ṣe mi. Báwo mo ṣe máa dó Saheed ìbílẹ̀ Saheed ìbílẹ̀ tí òróró rẹ́ǹtì ilé Saheed ìbílẹ̀ hopeless security Saheed ìbílẹ̀ tí ò ráyé wá Saheed ìbílẹ̀ tó gbowó lọ́wọ́ Adéyínká Ìgbín ọba tí yẹn béèrè refund tó dẹ̀ tàbọn mọ́ lẹ́sẹ̀ béèrè lọ́wọ́ Saheed pé ìyàwó ilé ẹ̀ ìyàwó ta ni ta ló rìnrìn àjò àrèmábọ̀ fún Hush Puppy Esabod ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ọmọ àtiró tó rán wọn ní bàtà ẹsẹ̀ kan wà á jẹ́ kí Saheed jẹ́ ṣége ìyá ìmẹ̀jì Saheed abàjẹ́ beyond repair. Saheed is a pathetic killer that's killed a lot of people. Ta ló ròdọ̀ Hush Puppy nítorí owó Hush Puppy tán wọ́ sínú àkáǹtì ìyàwó owó àkáǹtì ìyàwó ni Saheed fi ń ṣararin dín irú àwọn Saheed ìbílẹ̀ máa ń gbẹrù lórí obìnrin ni irú àwọn Saheed ìbílẹ̀ yẹn ò rówó rí kò ṣiṣẹ́ owó rí Saheed ìbílẹ̀ tó kó àwọn èèyàn lọ sí Libya tó lóun kó wọn lọ Mẹ́kà tó kó wọn dé Libya tó yapa lé wọn. Esabod wá jẹ́ kí n tọwọ́ bọ nǹkan tí ò yẹ kí n tọwọ́ bọ. Saheed ìbílẹ̀ alẹ́ àná l'Esabod ṣiṣẹ́ ṣó wàá jẹ burúkú ìyà lọ́wọ́ mi
ta ló rán Hushpuppi lọ sí ẹ̀wọ̀n àrèmábọ̀? Saheed Ìbílẹ̀ jáde ṣé ká tu yẹ máa mú bọ̀ ìyá máa jẹ́. Obìnrin 5 ló bímọ fún Saheed Ìbílẹ̀, obìnrin 5 ọ̀tọ̀ọ̀tọ̀, kò dẹ̀ sí kankan nu wọn tí ò gbẹrù lórí wọn. Ó ṣe ní láàánú wípé íméjì Saheed Ìbílẹ̀ lẹ wá gbé wọ innocent Mr. Lawal. Ọkọ mo gbà, mi ò pààyàn bí Ìbílẹ̀, ọkọ ni mo gbà. Ṣé o fẹ́ kí n máa sọ fáwọn èèyàn wípé Hushpuppi ló. Lateef Lawal tó jẹ́ ọkọ Lizzy Anjorin gbajúgbajà òǹṣeré Nollywood òǹṣerébìnrin ilé wa náà ló ti bọ́ síta gbangba wípé ẹ bá ń fìyàwó mi lẹ̀ o nítorí ẹ fẹ́ gbà kò gbórí ẹ̀ dúró lẹ fi ń sọ wípé ó burú ẹ ṣàgùn títí ọlọ́run ò jẹ́ ó mú lẹ fi ń sọ wípé ó lájẹ́ kò lájẹ́ ó burú kò burú èmi mo ní nǹkan mi ẹ bá ń fi sílẹ̀. ọmọ no be small thing o e dey happen everywhere. Wetin una think about this matter? Drop your comment below and don't forget to like, subscribe and turn on your notification bell for more hot gist and news. Thank you. God bless you.